United Nations máa grant wa kóòtù ló a máa sùn lóòrùn náà máa grant Yorùbá Nation. tó ọ̀rọ̀ ló délẹ̀ yìí o, gbogbo ọmọ Yorùbá, gbogbo ọmọ Odùduwà, gbogbo ẹni tó fẹ́ràn Yorùbá àtàtà dénúdénú, gbogbo ẹ̀yin tẹ́ ń pè fún Yorùbá Nation, ẹ dákun ẹ wá farabalẹ̀ gbọ́ ètò tòní, torí pé àwọn àṣírí ńlá kan, àwọn àṣírí kan tó farasin ó máa tú, ẹ gbọ́ lónìí, ẹ fi ti ara yín gbọ́. bẹ́ẹ̀ ni mò ń bọ̀ náà. a ti gbé kéèsì tí wà ń kóòtù ó máa kàn wá wọ́n put pressure tó pé ìjà ẹ̀ tó bá mọ̀wé ó easy àtijà inú ọ̀rọ̀ petition ni. a kú oríire gbogbo ọmọ Yorùbá àtàtà nílé lóko. bá a ṣe ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí, àwọn àjọ United Nations wọ́n ti ń fi ojú ọ̀rọ̀ yìí wòran, wọ́n ti ń deliberate, wọ́n ti ń ṣe àṣàrò lórí ọ̀rọ̀ Yorùbá Nation lọ́wọ́lọ́wọ́. ìyẹn ló jẹ́ kí n máa pín ikú oríire. wọ́n ní tí ò bá nídìí obìnrin kì í jẹ́ kúmólú, tí ò bá nídìí mi ò ní déédéé wá sórí ètò lákòókò yìí pé kí n wá máa já yín sí àwọn nǹkan tó ń lọ lábẹ́nú lórí ọ̀rọ̀ Yorùbá Nation. gbogbo ẹ̀ lẹ́gbọ́ lórí ètò wa lónìí. lára àwọn ọmọ Yorùbá tó ti ń rìnrìn àjò káàkiri lórílẹ̀‐èdè lágbàáyé tí ọ̀pọ̀lọpọ̀ èèyàn sì máa ń gbọ́ káàkiri online, ó mà ti sọ̀rọ̀ látàrí iṣẹ́ takuntakun tí bàbá Akíntóyè, Sunday Igboho àti àwọn àgbààgbà míì nílẹ̀ Yorùbá, àwọn ìgbésẹ̀ akọni tí wọ́n gbé, ẹjá kíra wa kú oríire. bàbá yìí sọ̀rọ̀, ó ní ọjọ́ kan àákàsàdédé jí báyìí àá sì rí i pé àwọ̀ àti gba Yorùbá Nation ni. orin orílẹ̀-èdè Yorùbá Nation yóò di kíkọ lójú ayé wa yìí náà ni láìpẹ́ láì jìnnà lọ́wọ́lọ́wọ́ báyìí. ẹ gbọ́ gbogbo ẹ̀ nínú fídíò yìí. bákan náà lẹ́ẹ̀tún gbọ́ ẹ̀hún tí bàbá yìí sọ nípa Dúpẹ́ Onítìrí tó fẹ́ lọ hijack ìjọba nílùú Ìbàdàn kó tó di pé ọwọ́ ìjọba tẹ gbogbo àwọn tí wọ́n lọ síbẹ̀. ọ̀rọ̀ pọ̀ nù ìwé kọ́bọ̀ lónìí o, ṣùgbọ́n ẹ jáde kọ́kọ́ gbọ́ díẹ̀ ńbẹ̀ náà. so Onitiri come to Yorùbá, Onitiri pẹ̀lú àwọn tó pa Abíọ́lá tó ń la Abíọ́lá yẹn àyà tó nílé ni Abíọ́lá máa rán káàkiri sáà ọmọ èèyàn. He was a girlfriend to Abíọ́lá. Ọbásanjọ́ Abíọ́lá ò kó ṣúlọ́kà lọ fẹ́ Onítìrí o. ẹ̀kan dìímọ̀ ní Abíọ́lá ní ìjọba Abíọ́lá onídòkúdò ní ìrásíkà ní nípa ọ̀rọ̀ tó yẹ òbò dídó tó bá jẹ́ ọ̀rọ̀ tó òbò dídó yẹ kán ti lé Abíọ́lá padà látọ̀run because ó balẹ̀ jẹ́ tábà ti má Abíọ́lá àtúmọ̀ Ọbásanjọ́ àtúmọ̀ Fẹlá nípa ọ̀rọ̀ obìnrin olóbìnrin dé bọ̀dọ̀ Ọbásanjọ́ kẹ̀ ọ̀fẹ́ ló máa ṣe tiẹ̀ nǹkan ọ̀fẹ́ ló máa wá kiri gbogbo àwọn tó tọ̀ wọ̀nyẹn náà tàwọn ìyá wọn ló wà ní. So when you look at all these things you're asking me, it's very simple. You get what I'm saying? Wọn kò sẹ́ni tó rán Onítìrí àbí Abíọ́lá kan kò sẹ́ni tó ránṣẹ́. It's more or less a treason ló commit. Ẹ̀wọ̀n ló yẹ káwọn pípọ̀ wọ̀nyí lọ. You don't stand in the front of a running train. Ẹni tó máa bá ìjọba jà ṣe díẹ̀ àwọn àwọn Boko Haram ń sìn. Wọ́n ti fẹ́ pa wọ́n tán. Gbogbo àwọn tó ń ṣe amẹ́wọn pàpà ní Ọ̀yọ́ everywhere wọ́n ti arrest wọn. Here because we have a die-hard chief of army staff. That is Lagbaja. It's ready for them. You can't be chief of army staff and be in the glass house. Go into the forest. That's the way he was in the forest with them. First time we've seen another Onakakanfo. After leaving the military, we should make Lagbaja the Aree Onakakanfo of Nigeria, Yoruba land. We should make Lagbaja that he must be, is the ordained Aree Onakakanfo. Yes, after retirement. So because he has a lion heart, he has a fear of God, then he has human feelings, then he was so touched with Nigeria trouble. So come to your question, the Yoruba never sent Onitiri anywhere. He hijacked those things from Igboho and Baba Akíntóyè. Baba Akíntóyè is the authentic leader of Yoruba that we know. With his age, he's still fighting to tomorrow. Women resources don't come on those states. Glass here, but one bed, look at the pupa. Epo pupa one bed. What if epo pupa fly plane in Malaysia? What if it's Rishi 1976? No, I'm alone those states. Then again, look at the bitumen. Oh, she one bed dollar. Nígbà tí ó ti jẹ́ bita àwọn ruling party ti wá. Wọ́n fọwọ́ kàn. Look at our petrol. The road that you need the whole world. Then go back to for Tony. Oh, she one bed. Then look at the forest. Then Onitiri, ó sì máa jẹ ìyà. Ìyà tó máa jẹ àìsàn ni. Kó máa gbàdúrà kó má ní cancer. Nítorí pé ọ̀dàlẹ̀ ni. Ọ̀bàyéjẹ́ ni. Then àwọn tó kàn kó jìyà yẹn kò dàbẹ́ pé bí àwọn ògùn ló fi bá wọn sọ̀rọ̀.
èmi kò yé mi torí gbogbo àwọn Yorùbá tó ọ̀dọ̀ àwọn ará Ìbàdàn náà ló ti ọ̀pẹ ẹran náà tà àwọn ẹlẹ́ran ní àwọn darandaran ọ̀rọ̀ dáadáa Ìbàdàn náà ló máa sọ fún ẹ pé o ṣe gbé síbẹ̀ ọ̀hún ẹ̀wọ̀n sì máa kó camouflage sí wọn lọ́wọ́ ṣé o lè pe irú èmi ọmọ tí mo bí pàpàdé ò lè pe bóyá fẹ́ lọ ṣe Yorùbá nation nígbà tá àìgbọ́ broadcast tá à ní headquarter tá à ní ìkankan wọ́n á yin káàkiri bí ẹ̀dán fọ́ọ̀bẹ. Which is it's a barbaric. Ó show how myopic, how low in education Onitiri was. Ó dẹ̀ pẹ́ tó ti ń tira wọn lórí London everywhere. He's a failure. Ṣé bó ti fail yẹn? He's not a fugitive. They are looking for him. Looking for her. Tó bá ti rí kọ́nà tí wọ́n lé. That's all. Àránṣẹ́. Kọ́ lọ bèrè lọ́wọ́ ọ̀nì ṣé òní ránṣẹ́. Kọ́ lọ bèrè lọ́wọ́ ọba Oǹdó ṣé ó ránṣẹ́. Ṣé ó tiẹ̀ mọ Onitiri sójú rárá? Ṣé Onitiri mọ òde òkìtì pupa? Ṣé mọ òde ayé? Ṣé ó mọ iye ọmọ Yorùbá tó wà lórílẹ̀‐èdè? Ṣé ó mọ̀? Àwọn mélòó ló bá ṣe mítì? Àránṣẹ́ wèrè ló kọlù. Ó máa tó jáde ìjọ gọ́ọ̀mẹ̀ntì Tinubu yìí náà ni United Nations máa grant wa. Kóòtù ló a máa sùn lóòrùn náà máa grant the Yorùbá nation. Àti gbé kéèsì ti wà ní kóòtù wọ́n máa kàn wá. Wọ́n put pressure. Tí o pé ìjà tó bá mọ̀wé ó easy àtijà. Inú ọ̀rọ̀ petition ní ọ̀rọ̀ Ondo State. Ondo State ológun wọn lẹ́yìn tá a bá ṣe petition tó lógun ṣe máa tẹ̀lé. Bọ̀dá máa kọ́ petition kátó bẹ̀rẹ̀ sí lọ dira pé ó ti yá. Ṣèbí mo tọ́ ṣe wá ní ti Ọbásanjọ́ ọmọborí owó àti Ajásí. Yóò jáde rárá àdá tó mọ́borí owó kù. Kò sẹ́ni tó fẹ́ jẹ́ ọmọborí owó mọ́lòdó State ń sìn. Ikú ìyá ló kù náà. Ṣé ló ń wọ slippers káàkiri ní Marina àti Èbúté Mẹ́ta ní ìdí tó fi kú. Wọ́n mú sàtìẹ̀ fún pé tiẹ̀ lé lọ́wọ́ kọ́ máa. Torí ẹni tó bá ti dalẹ̀ kò ní dalẹ̀. Ṣẹ́yìn náà ń gbọ́rọ̀ òun ni mo ṣe ní ká mọ̀ kíra wa kú oríire ṣebí ìjà tí olóyè Sunday Igboho ń jà náà ni pé kí Yorùbá nation ó wáyé ìdí tá a fi ń pariwo Yorùbá nation náà ni pé káwọn Fúlàní ó mọ̀mọ́ yọ wá lẹ́nu mọ́ nílẹ̀ Yorùbá káwa náà ó dòmìnira ká dá dúró ṣe báwọn Yorùbá náà ni wọ́n ní bọ́mọdé bá tó lọ́kọ́ wọ́n ní lọ́kọ́ Yorùbá a ti dàgbà tó káyé ṣẹ̀rú mọ́ ìdí yẹn tí gbogbo wa ṣe ń gbàdúrà tá à ń gbégbésẹ̀ tá a sì dúpẹ́ wípé àwọn àjọ àgbáyé àwọn àjọ olómìnira lágbàáyé wọ́n ti ń wò pé ilẹ̀ Yorùbá náà tó dá dúró láìpẹ́ láì jìnnà á kíra wa kú oríire délẹ̀délẹ̀ ẹ dákun gbogbo ẹ̀yin olólùfẹ́ wa lórí ìkànnì yẹn máa bá wa subscribe sórí Yorùbá ìràwọ̀ Yorùbá ẹ máa bá wa subscribe sí i torí pé àwọn nǹkan kan wà tó jẹ́ pé àti ìfẹ́ máa túṣu dísàlẹ̀ kòkò ṣùgbọ́n tó bá tó àkókò kan ẹ máa gbọ́ àwọn ìjìnlẹ̀ tó lágbára àwọn àṣírí ní yàjóyàjó bó ṣe ń ṣẹlẹ̀ ní United Nations bẹ́ẹ̀ la máa mú wá fún yín lẹ́sẹ̀kẹsẹ̀ tẹ́ máa gbọ́ àní dùn yín lọ́rọ̀ kankan ẹ dákun ẹ ṣé tẹ̀ ń tẹ́tí sí wa ẹ máa bá wa subscribe sí ìràwọ̀ Yorùbá lẹ̀ ń gbọ́ ẹ bẹ́ẹ̀ dẹ̀ ṣe ń subscribe àyè yín náà máa tẹ̀síwájú ẹ ṣé tẹ̀ ń tẹ́tí sí wa o.